wà níbí àwọn tó wà ní Nàìjíríà kò wọn dá tó láti fi sórí oyè. Ooni of Ife ti gbé níbí báyìí rí. Oluwo gbé ní Canada. Ẹni tó wà ní Ọ̀yọ́ sìn Amẹ́ríkà náà ti lọ mú. Kò sí àwọn tó ní èmi tí mo jókòó yìí níwájú ọba ayé àti ọ̀run. Mi lè sọ ẹlòmíì o tí mo dẹ̀ mọ̀ wípé majority àwọn tó ṣe nígbà yẹn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ lè ti máa kábàámọ̀ nísìn bẹ́ẹ̀ wọ́n ṣe kì í ṣe pé bí wọ́n ṣe nítorí wípé in tí wọ́n fẹ́ jẹ àbí in tí wọ́n fẹ́ gbà. Oníkálukú ṣe nítorí wípé wọ́n rò bóyá ayé dáadé ìgbà ọ̀tún dé ni. Oníkálukú ṣe kò sí ẹni tó máa rí wípé at the end of the day ó máa burú ju tàtẹ̀yìnwá lọ tó máa lọ fi orí ara ẹ̀ sí. Kí ni ibi tí mò ń mọ́rọ̀ lọ? Campaign tèmi ṣe fún àwọn APC èmi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni o. Gbogbo orin tẹ́rí mi tí mo ṣe, gbogbo nǹkan tí mo kọ, ọlá wípé èèyàn lè fi sentiment pé Yorùbá pé mo tún wò pé ta ló tún fẹ́ ṣe bí ò ṣe èèyàn yìí, ta ló tún lè ṣe. Òun ló jẹ́ kémi ṣe campaign o. Mi ò gba kọ́bọ̀ èpìnì lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò wá mọ̀ bóyá àwọn others tí wọ́n ṣe bóyá wọ́n gbà o, bọ̀ kò dá mi lójú torí mi ò lè fi ìdí ẹ̀ múlẹ̀. Àmọ́ èmi ò gba kọ́bọ̀ owó campaign lọ́wọ́ èèyàn kankan o. Mo wá mọ̀ bóyá as at that time mo mọ̀ pé àwọn kan wà tó ṣe tí wọn ò gba kọ́bọ̀. Mi ò wá mọ̀ bóyá tí ń jẹ nǹkan kan sìn. Bọ̀ èmi ní tèmi ní Yinka, èmi ṣe níṣe wípé mo rò pé ìrọ̀rùn máa dé ni. Mo rò pé ayé dá dé, mo rò pé ìlọsíwájú dé, mo rò pé ìdùnnú dé, mo rò pé oore dé, mo rò pé ayọ̀ dé. Mi ò ṣe láti gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni o. Mi ò gba nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni o. Mo sọ fún yín pé mo ní ayọ̀ ọkàn. Mo lè má ní owó rẹpẹtẹ ẹbẹ̀ Ọlọ́run fún mi ní ìtẹ́lọ́rùn. Ó ní mi ò ṣe kí n dóko tí ò yẹ kí n dó. Mi ìdẹ̀ kí n jalè, mi ò ń ṣojú kòkòrò, mi ń gba nǹkan èèyàn. Mi ìdẹ̀ èèyàn ò lè sọ pé òun fi owó dó mi àbó òun fi owó tàn mí. Mi ò sí nínú category yẹn. So mi ò gba kọ́bọ̀ owó campaign APC lọ́wọ́ ẹnikẹ́ni o. Mi ò dẹ̀ ń ṣe pé bí a mò ń deny pé mi ò ṣe, bọ̀ mò ń sọ fún yín pé n tí mo ṣe mi ò ṣe nítorí owó àbí torí pé mo gba tẹnikẹ́ni. Irú òjòjò yẹn ò dẹ̀ lè ṣọmọ lọ́wọ́ mi mọ́. Kódà kan fa áńgẹ́lì sílẹ̀ mi ò lè dá sí mọ́. In tèmi máa fi platform tèmi ṣe nígbà ìdìbò yìí ni láti máa rán ẹ̀yin ọ̀dọ́ létí. Irú bó ṣe ń pààyàn yín sìn tó bá di time tó bá máa dìbò, máa rán àwọn ọ̀dọ́ létí kẹ́ lè dìbò wisely, kẹ́ lè fi ọpọlọ yín dìbò. Bá irú picture màmá tí ó sá nínú church yẹn, mo ti ní fídíò yẹn lọ́wọ́. So tó bá ti ń di time ìbò, mi ní sọ nǹkan kan, màá kọ́ máa bá yín play ẹ̀, màá bá yín pop, màá bá yín sí kẹ́ lè lọ choose wisely. Kẹ́ lè lu ọpọlọ yín. Kẹ́ lè fi ọpọlọ yín, kẹ́ lè fi choose nígbà ìdìbò. Màá rán yín létí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Àmọ́ èmi o kódà kan tẹ̀ wá ready láti sọ pé ẹ gba owó nísìnyí ready láti ṣerú nǹkan báyẹn mọ́. Nítorí wípé èpè Ọlọ́run ẹni tí ò bá dẹ̀ jẹ gbì kò lè kú gbì because Ọlọ́run rí pé mi ò gba nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni débi tí wọ́n máa ti ṣépè fún mi tó máa ràn mí. Èmi ṣe torí pé mo fi pé ìrọ̀rùn dé fáwọn èèyàn, ìdùnnú dé, ìfọ̀kànbalẹ̀ dé, ayọ̀ dé, gbogbo ẹ̀ dé. Èmi kò sí tó mi ò gba nǹkan kan lọ́wọ́ èèyàn kankan. Ju pé nísìnyí tó máa ní kíní mi ò ní dá sọ̀rọ̀ election, kò sí tó kàn mí. Now, having said that, wọ́n ní killing, wọ́n tún ti pààyàn lẹ́ni lọ́nà Òṣogbo. Ìjọba ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sí kinní yìí. Nítorí pé bọ́n ṣe ń nàka kan sẹ́yìn. Àwa tá a sọ̀rọ̀ mi wá mọ̀ bóyá bọ́n ṣe ń ṣe fáwọn ẹlòmíì nìyẹn o. Àwa tá a sọ̀rọ̀ nígbà tẹ́ fẹ́ wọlé, èpè yìí pọ̀ o. Èpè yìí pọ̀ o. Nǹkan tí ẹ̀rù ò fi bà mí ni pé èmi ò gba nǹkan kan lọ́wọ́ èèyàn kankan o. Èpè yìí pọ̀ o, ṣùgbọ́n mi ò gba nǹkan kan lọ́wọ́ èèyàn kankan. Èmi ò fẹ́ máa sọ̀rọ̀ lọ síbẹ̀ tẹ́lẹ̀
mo kàn fẹ́ máa encourage àwọn tó bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ lórí platform mi wípé àjò lè dàbí ilé, níbo làjò níbo ni ilé, mo ní kẹ́ yé ṣe bí wèrè. Àjò lè dàbí ilé. Mo rí show tí tó ń ṣe lénìí, show ó lóun wá ṣe PhD ń bí, kò sí University of Ife ò sí ń bẹ̀, Ìbàdàn ò sí ń bẹ̀, Unilag ò sí ń bẹ̀. Ńgbà ó jẹ́ pé àwọn ìjọba yín gan, àwọn tó wà níbí, àwọn tó wà ní Nàìjíríà kò wọn dá tó láti fi sórí oyè. Ooni of Ife ti gbé níbí báyìí rí, Oluwo gbé ní Canada, ẹni tó wà ní Ọ̀yọ́ ńsìn Amẹ́ríkà náà ti lọ mú. Kò sí àwọn tó kátó ní Nàìjíríà tán lè mú fi jọba. Àwọn tó ń ṣe nǹkan gan wọ́n mọ̀ wípé wọ́n ń lọ máwọn èèyàn yín nílùú òyìnbó, wọ́n wá ń fi jọba. Ẹ̀yin wèrè kan ẹ̀ dẹ̀ máa sọ pé àjò lè dàbí ilé, Nigeria is better. Tó bá jẹ́ níbi ìlú yìí ó máa ní àwọn ibìkan tó lè dé pẹ̀lú skin ẹ̀. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe gan ni, tí wọ́n ò fẹ́ fún àwọn èèyàn ní impression wípé ìlú òyìnbó tó lọ yẹn kíní ẹ wà ó ní kìmí ju àwọn tó kàwé nílé lọ. Àwọn tó kàwé nílé gan ló yẹ kọ́kọ́ consider. But gbogbo àwọn leaders yín ìlú òyìnbó làwọn ọmọ wọn ti ń kàwé. Ẹ̀yin wèrè akúṣẹ̀ ẹ máa sọ pé kí ló wà nílùú òyìnbó, kí ló wà nílùú òyìnbó tẹ́ ẹ lọ yẹn. Àwọn leaders yín rán àwọn ọmọ wọn lọ síbẹ̀, wọ́n dẹ̀ wá tún wá ń jọba lórí yín. Wọ́n dẹ̀ tún wá ń jọba lórí yín. Wọ́n rán àwọn èèyàn wọn lọ sílùú òyìnbó lọ kàwé. Wọ́n tún fẹ́ jọba gan. Àwọn tó ti gbé labroad náà lọ mú wá láti wá ṣọba lórí yín. Kò sẹ́ni tí Ifá ò múyàn kankan ní Naija. Àwọn èèyàn gan ti condemn Naija fún Ifá ò múyàn kankan ní Naija. Àti Monday mo ti kò sí training. Ibi by wọ́n encourage development. Mo ti kò sí training, inquiry officers training, safeguarding láti jọ Monday. Mo ṣẹ̀ṣẹ̀ tán lẹ́ni ni. Wọ́n encourage development. Tó bá ń ṣe appraiser àbí supervision, wọ́n máa bí ẹ pé training wo lo ní interest láti ṣe. Wọ́n dẹ̀ kọ sínú record ẹ̀, wọ́n dẹ̀ send ẹ lọ fún training yẹn kò ná wọn ní kọ́bọ̀. Ẹ̀yin wèrè kan ní àjò lè dàbí níbo làjò níbo nílé. Titus mo ní ẹ máa ṣe bẹ £5. Titus ẹyọ kan wàá rà ní £1.85. Tó bá fẹ́ ra ata, wàá ra ata tó rodo àti tàtàṣé o lè ní kó bẹ́ẹ̀ mix ẹ̀ ní £1. Ó di £2.85. Tó bá fẹ́ ra àlùbọ́sà, wàá ra àlùbọ́sà 50p àbí 20p. £3 ti ṣetán, ó ti tán bẹ̀ yẹn nìyẹn. £2 tó kù o lè ròróró. Sọ fún mi bó ọbẹ̀ yẹn wàá jẹ fọ́sẹ̀ kan. Ibi wọ́n encourage development, wọ́n encourage training. Tí àwọn èèyàn bá gbé certificate A levels kúrò ń bí jáde, wọ́n máa mú wọn. Wọ́n máa mú wọn kó tó mú ìwọ tó ṣe tán bẹ̀. Mo sọ fún yín pé mi ò fi bú tó ń wo, ó fẹ́ ṣe PhD. Kí ló dé tí ò lọ sí University of Ife? Kí ló dé tí ò lọ sí Ìbàdàn? Ó ṣe jẹ́ London ló ti wá ṣe. Kí ló dé tí ò lọ sí University of Maiduguri? Eye máa tanra yín. Ẹ̀yin kò wá jókòó síbi. Because ó mọ̀ pé tóun bá gbé certificate yẹn jáde ń bí, ó máa tún gbé òun báyìí ni tóun bá délé. Ẹ̀yin kan tí ò ní nǹkan kan, wọ́n máa ní àjò lè dàbí ilé làbọ̀ sí mi oko, ilé làbọ̀ sí mi oko. Àwọn tẹ̀dẹ̀ sọ lé làbọ̀ sí mi oko fún gbogbo ọmọ wọn ibi báyìí ló wà. Tó bá máa kú ibi iná ń kú sí. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa kúrò wá gba medical ń bí. Ibi tẹ́ ń pè lájò náà ti wá ń gba medical. Ibi tẹ́ ń pè lájò làwọn ọmọ wa ti wá ń kàwé. Ibi tẹ́ ń pè lájò àwọn tó jẹ́ activist yìí náà ti wá ń kàwé láti upgrade àwọn. Ibi tẹ́ ń pè lájò náà ti wá ń mú ọba, náà ti mú joyè, náà ti mú politician Ọládìméjì àbí kíníkan house of kíníkan ibi báyìí ló wà tẹ́lẹ̀. Ntú mo máa sọ fún ẹ ní pé tọ́lọ́run bá ṣe fún ẹ ní rọrùn, ó wọ̀tí láti ta nǹkan láti wá. Honestly, tọ́lọ́run bá ṣe àbẹ́ ń ṣe èrè kí n promote kan get PVC. Gbé pé tí mo kí n promote youth kó get PVC. Kí ló kèmí pé ẹ má gbé ọ̀rọ̀ kíní yẹn wá sọ́dọ̀ tèmi. Tọ́lọ́run bá ṣe fún ẹ ní rọrùn, ẹni tó bá ti ń sọ fún ẹ pé ilé làbọ̀ sí mi oko máa ṣépè fún ni. Èpè burúkú ni kò gbéṣẹ́. Mo ti fún yín ní example mẹ́ta. Ooni
Ooni ti gbé bírí. Oluwo Canada. Bàbá Ìlọrin nísìn America. Kò sí èèyàn tí Ifá lè mú lÉkòó ní Naija. Ẹ má tanra yín. Àwọn máa jáde ń bí kílẹ̀ tó mọ́ wọ́n lọ jog wọ́n wọlé kò sí nǹkan kan tó camera everywhere ni. Mo ṣe wọlé mi láti training ni. Tó ti yé yín. Into tí mi ò kí fẹ́ tí mo fi máa ń wà skeptical nípa àti sọ̀rọ̀ nípa ìjọba ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe president kan gan ló ń fìyà jẹ̀lú. Àwọn tó wà lábẹ́ ẹ̀ ló ń fìyà jẹ̀lú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí í ṣe president. Òun ni mo ṣe ń wà skeptical. Òun ni mo ṣe ń wà skeptical láti sọ̀rọ̀ sí because kò àwọn èèyàn gangan ni. Àwọn èèyàn ni mo ò kí fẹ́ máa àwọn èèyàn ni. Nígbà mí gbogbo nǹkan tẹ́rí tó ń ṣe yìí ó lè jẹ́ sabotage. Gbogbo nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí ó lè jẹ́ sabotage. Láti dojú ìjọba yẹn bolẹ̀ ó lè jẹ́ sabotage. Wọn ò ní rò pé àwọn tẹ́ títorí ẹ̀ tẹ́ aim at àwọn yẹn ní security. Mo wá ní kó má lọ sí church ẹ̀yin kan wèrè kan sọ àwọn pastor tẹ́ lọ ń bá ṣọ́yà kìlómẹ̀ ló máa rìn tí kì í rí security tó wà nínú church wọn ni. Àwọn pastor yín wọ́n ní security wọ́n ní bulletproof vehicle. Wọ́n ní security tó ń tẹ̀lé wọn wọ́n ní bọ́n wọ́n ní gbogbo ẹ̀. Ẹ̀yin tẹ́ ń lọ yín gullible people tẹ́ ń lọ tí kò sí nǹkan kan tó máa ṣàbò lórí yín ṣé ẹ̀ kí ń ronú ni. Mo sọ fún yín pé kẹ́ think of safety. Àwọn pastors yín gbogbo wọn náà ní security. Gbogbo wọn náà ní bulletproof vehicle tí wọ́n ń lò. Wàhálà tí ẹnìyẹn Lagbara Rogers mi ní anybody mo kàn advice tèmi ni. Ẹ wá máa sọ pé taxi ti pọ̀ jù. Bóyá ara taxi tẹ́ san òun ló ń fìyà jẹ yín. Ṣé mo san tax? Yes. Ṣé mo ní access sí good road? Yes. Ṣé mo ní access sí facilities? Yes. Nítorí pé mo san tax tí ìjọba fi ń ṣe àwọn nǹkan yẹn. Bóyá lára àwọn nǹkan tẹ́ san tẹ́ ń complain iṣẹ́ ti pọ̀ jù tax ti pọ̀ jù. Bóyá lára àwọn nǹkan tẹ́ san tẹ́ ń complain yẹn gan ló ń fìyà jẹ yín. Mo san tax, yes. Mo dẹ̀ enjoy facilities tó yẹ kí n enjoy as a taxpayer. Torí nǹkan tẹ́ ti ẹ̀ fojú mi rí mi ní dá sọ̀rọ̀ election anything. But mo ń sọ fún yín wípé nígbà míì ìjọba níṣẹ́ púpọ̀ láti ṣe. Àmọ́ nígbà míì àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba gan ọ̀ràn náà wàhálà náà jẹ́ fún ìjọba. Honestly. And ẹ̀yin tẹ́ máa ń discourage àwọn èèyàn tó fẹ́ travel ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n lọ. I was talking to somebody láàárọ̀ yìí. Mo ní iṣẹ́ tó ń ṣe níbí báyìí tó ní age yẹn ò lè ríṣẹ́ yẹn ṣe nílé. 60-65 ń ṣe conserge ń bí. Iṣẹ́ tó máa pín mọ́ra wọn nílé lọ́wọ́ nílé tẹ́yìn máa rò bó débi kan wọ́n ń ṣe conserge ń bí wọ́n ṣe security ń bí tó dẹ̀ ń gbowó gidi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tó wá falẹ̀ rẹpẹtẹ sílé security. Cleaner, Uber driver, òun náà ṣe mélòó ló ń ṣe white collar èèyàn mélòó ni nurse nílùú òyìnbó. Èèyàn mélòó ni doctors nílùú òyìnbó. Àwọn tó tiẹ̀ ń ṣe àwọn iṣẹ́ tẹ́ ẹ̀ ròyìn àwọn gan ló make owó jù. Ìyá àwọn tẹ́ rí tó falẹ̀ gọbọi sílé tó pọ̀ jù cleaning náà wá ṣe ń bí. Iṣẹ́ ọdẹ náà ṣe ń bí tó bá sílé fún yín wà láyìn tó ń ṣe nìyẹn. Nígbà tí ò bá sí in the absence of something something is something. Abáwítàn ẹni wọ́n fẹ́ lọ ṣẹrú wọ́n ti kó yín lẹ́rú gbà tó kó yín lẹ́rú nǹkan tó kó lẹ̀ tó kù fún yín kí lẹ fi ṣe báwo lẹ ṣe manage ẹ̀. Ẹ rí pé àwọn tó máa ń sọ pé wọ́n kó wọn lẹ́rú wọ́n like slavery. Ẹ lọ wo ẹnu àwọn tó ti máa ń sọ mo máa ń gbọ́ lẹ́nu Ṣeun Kútì. Ẹ mọ nǹkan tí bàbá Ṣeun Kútì fi sílẹ̀ fún Ṣeun Kútì ní kó lè jìyà tó máa fi kú. Àwọn yẹn lè sọ pé ìlú òyìnbó slavery ni wọ́n torí wọn ò ní cause láti gbé ńbẹ̀. Ìwọ tó ní cause láti gbé ńbẹ̀ wàá tún máa bá wọn sọ. Àbírú Davido kó máa ní ìlú òyìnbó is nothing ọmọ tó ń bí sí America tó nílé l'America wọ́n ní ìlú òyìnbó nothing wọ́n dẹ̀ nílé l'America wọ́n nílé London wọ́n ń gba medical kí náà wá ń ṣe ńbẹ̀. Àwọn tẹ́ ṣeun tó máa jẹ dọjọ́ kú kò lè wọn lè tòṣì. So báwọn yẹn ọmọ àti yẹn ní ibi ló wà. Ibi ìlọmọ wọn wà. Àwọn tẹ́ máa rí tá máa ní
ìlú òyìnbó kìnnìkan yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní owó gidi lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní owó gidi lọ́wọ́. mo ò kì í fẹ́ kí n máa sọ èmi wà mo kàn focus lórí tọ́lọ́run bá ràn ẹ́ lọ́wọ́ wọ́nà tíjọba bá kọ̀ tí ò bá wánà àbáyọ fún yín ẹ̀yin ẹ wọ́nà àbáyọ fúnra yín torí kò tiẹ̀ wá yé mi mọ́ pẹ̀lú kílìnì kò yé mi mọ́ nǹkan tíjọba ń ṣe sí kò yé mi mọ́ tó bá wọ́nà àbáyọ fún yín ẹ wọ́nà àbáyọ fúnra yín honestly ẹ má jẹ́ kéèyàn kan sọ sí yín létí pé slavery àwọn tó ń sọ slavery yẹn àwọn tó ń sọ slavery yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn lórí jájẹ wọn ò ní cost láti bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín àtàpátá dìde gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà mẹ̀kúnnù ló ń jìyà ẹ̀ ṣé ẹ gbọ́ pé wọ́n lọ gbọ́mọ president ṣé ẹ gbọ́ pé wọ́n lọ gbọ́mọ governor bọ́ gbọ́mọ commissioner bọ́ bá gbọ́ wọn gan iyekíye tó bá pè fún wọn wọ́n á rí san ọmọ mẹ̀kúnnù náà ló ń jìyà ẹ̀ mẹ̀kúnnù ló ń jìyà ẹ̀ mẹ̀kúnnù ló ń jìyà ẹ̀. So ẹ gbọ́ lẹ́ni èmi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni o mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó campaign wọn ò gba kọ́bọ̀ and reason tí gbogbo wa fi campaign ni wípé ìjọba ayé dáadé ni everybody ń wá and gbọ́ bá dẹ̀ ṣe sọ pé kò dáa yìí nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì àwọn kan ní kò ṣe Tinubu àwọn kan ní ìjọba yẹn ló dáa jù àti ẹ̀ mọ̀ bí ta fẹ́ lọ bọ̀ pẹ̀lú killing ẹjọ́ ẹ look after ara yín gbogbo nǹkan tẹ́ ẹ bá lè ṣe láti look after ara yín ẹ look after ara yín èyí tọ́lọ́run bá dẹ̀ bless wàláì kó o ní ilé ọ completed jù kó lù ń gbàǹjo kó o fi wá ṣe cleaning níbí àbí kó o fi wá ṣe cleaner níbí honestly ó better tẹ́ bá sọ pé wọn ò enjoy anything nílò òyìnbó kó tiẹ̀ wá jẹ́ pé the security level lásán kó jẹ́ security lásán lèèyàn enjoy tí wọn ò lè achieve ṣé ìyẹn gan ò tó ń torí kó jẹ́ security lásán lèèyàn enjoy ṣé kò tó ń torí láti kúrò ń bẹ́ẹ̀ kó jẹ́ development lásán mo ní mo ṣe parí training ni mo ṣe wọlé ni mo ti wà lórí training láti jọ Monday mo ṣe kan láti lé mo lọ kan class based látànà mo ṣe ṣetán lẹ́ni ni bí mo dẹ̀ ṣe máa ṣe training throughout ọ̀sẹ̀ yìí nìyẹn mi kò dẹ̀ ná mi kọ́bọ̀ àwọn ló ń rán mi tó bá ti dé stage yẹn ní ibi iṣẹ́ wọ́n á rán ẹ àwọn ló ń rán mi kò ná mi kọ́bọ̀ ṣé kò tó ń torí tó bá cleaning níbí nínú ìlú yìí kò ṣe cleaning glass torí àwọn máa ní slavery ìgbà tẹ́ ẹ̀ slavery nǹkan kí lẹ ṣe ìgbà tẹ́ ẹ̀ slavery nǹkan kí lẹ ṣe a máa ní slavery ìgbà tẹ́ ẹ̀ slavery nǹkan kí lẹ ṣe ó ń pé o má slavery kó wá fọ̀gbẹ́ kó wá fọ gbogbo ẹ̀ ní bíbá yìí kó rélé ayé ṣe tọ́lọ́run bá dẹ̀ bẹ́ẹ̀ tì débi tó ti rí ìwé at least ó ti ṣọ́ọ̀jù pé máa gba pension nínú ìlú yìí ó ti ṣọ́ọ̀jù dínkù lọ pé tí máa fi kú ọmọ mi lè má bọ́ mi máa jẹun máa gbowó dọjọ́ kú nílùú yìí ni gbogbo àwọn tẹ̀dẹ̀ ń kọ̀ndẹ̀mí àwọn ọ̀gbàlagbà gbogbo àwọn president bíbá iná kú sí ibíbá iná ti ń gba medical gbogbo ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ at least tẹ́ ẹ̀ bá rí kankan ẹ rí ìtẹ́ ìwọ̀n àtọmọ mi jọ ṣe graduation tẹ́ ẹ̀ bá rí kankan ṣé ẹ̀yin dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀ máa ní a máa sọ wípé kéèké sí nǹkankan nílé òyìnbó yìí náà máa sọ wọ́n dẹ̀ ń rán ọmọ wa wọ́n dẹ̀ máa mú àwọn èèyàn lọ jọba láti ìlú òyìnbó wọ́n mú àwọn èèyàn lọ head ní láti ìlú òyìnbó wọ́n fi certificate ìlú òyìnbó fi head àwọn èèyàn àwọn tó activist gan wọ́n wá ṣe kọ́ọ̀sì nílùú òyìnbó ẹ̀dẹ̀ ní kò sí nǹkan nílùú òyìnbó ọlọ́run kó jọ kọ́lọ́run kó pẹ̀tù kọ́lọ́run kó tu gbogbo àwọn family tó wà involve lára ìjọba tíjọba ò bá bá yín ṣe nǹkan sí ẹ fúnra yín wá tó bá kọjú sí yín ẹ tá o tó bá kọ̀yìn sí yín ẹ tá tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa kódà gan kéèyàn já pa lọ sí Dakar Senegal Mali gan the way it is now ó better Dakar ni mò ń sọ Dakar Senegal Douala Ouagadougou ó better Monrovia ó better
ju gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ. Àwọn èèyàn ò róúnjẹ, àwọn èèyàn ò rílé gbé, àwọn èèyàn ò róhun sùn, àwọn èèyàn ò ṣe nǹkan kan. Àwọn èèyàn eléyìí ní not everyone suffering here. Not everyone suffering here náà ni àwọn tó ń suffer ni mò ń sọ. Ìwọ tó ní not everyone suffering here, tẹ́ bá béèrè pé èlò ló ń gbà lóṣù sí, ó lè jẹ́ owó 2 hours mi ni. Ó lè jẹ́ owó 2 hours mi ló ń gbà lóṣù. Ó kó jẹ́ pé ó ń jowó ìjọba, àbó ń jalè, àbó ń ṣe yahoo. Torí a normal person tó ń ṣe iṣẹ́ 9 to 5 wọ́n sunkún ni. Owó salary àwọn èèyàn kò ká wọn kí oṣù míì tó dé. Gbogbo nǹkan wọn ayéde koko. Ẹ̀yin gan lẹ ráyè jẹ́ kéèyàn rẹ́nu sọ̀rọ̀. Ìgbà téèyàn bá ń try láti sọ̀rọ̀, ẹ̀yin kan máa ní kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin kan wọn á máa ṣépè, àwọn kan máa ṣàdúrà, ẹ̀yin kan máa ní kò rí bẹ́ẹ̀. Ẹ worú eléyìí sìn. Ó lè jẹ́ owó tí mò ń gbà fún 2 hours ló ń gbà lóṣù o. Personal trainer mi ní gym. Owó tí mò ń sọ fún 12 lessons in a month. Mo mọ̀ pé owó tẹ́lòmíì ń gbà lọ́dún kan ni. Personal trainer mi 12 lessons in a month. Owó tẹ́lòmíì ń gbà òun ni pé kí n bá ṣiṣẹ́ kó bá mi fi ní ẹ̀ẹ̀mejìlá. Now ẹ̀ẹ̀mejìlá náà ni. Ẹ̀ẹ̀mejìlá owó tí mò ń san fún personal trainer tẹ́lẹ̀ tó máa ní kíní ẹ̀ lift yẹn. Owó tí mò ń san fún. Owó tí mò ń san fún. Owó tẹ́lòmíì ń gbà lọ́dún kan ni. Ẹ̀yin wèrè kan tẹ́ ń sọ pé not everybody is èlò ní salary ẹ̀. Tílù bá da fine, but tílù ò bá da ẹ má wà discourage gbogbo ọ̀nà tó bá lè fi lọ. Ẹ wo bó ṣe ń pààyàn, kí lèèyàn fẹ́ ṣe sí? Kí ló fẹ́ ṣe sí? Ṣé ló dàbí ni pé wọn kò sẹ́ni tó ń lè ké gbá? Kí ló fẹ́ ṣe sí? Ó ń rúgbó bọ̀ ń sìn pẹ̀lú ẹjọ́ kan tí wọ́n dálé ní ó ń rúgbó bọ̀. Ọlọ́run kó ṣàánú, kó bá wa dáàbò bo àwọn èèyàn wa. But gbogbo ẹ̀yin tẹ́ ń rò bóyá mo gbowó mi ò gba nǹkan kan o. Gbogbo nǹkan tí everybody rò ní wípé ayé dáa dé. Mo dẹ̀ believe pé ayé dáa ṣì máa dé. Mo believe pé ayé dáa ṣì máa dé. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba náà, ẹ fún ìjọba ní ìrọ̀rùn o. Torí pé ẹ fún ìjọba ní ìrọ̀rùn o. Ẹ gbàgbé ẹ̀ téèyàn kan bá sọ pé slavery, àwọn tó ń sọ pé slavery yẹn wọ́n rí jájẹ. Bàbá wọn ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn, ìyá wọn ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn. Àwọn náà wọ́n ti ní advantage, wọ́n ti jàǹfààní. Ìwọ tó ò ní nǹkan kan wà nílùú òyìnbó báwo ni? Mo sọ fún yín pé mo ṣẹ̀ dé láti training. Mo sọ fún yín pé tóṣù bá parí máa gbowó mi. Mo sọ fún yín pé ẹ̀tọ́ tí èèyàn funfun ní lọ́wọ́ ìjọba ní bíbáyìí ni mo ní. Pálí bíbáyìí tó wọ 186 countries. Ẹ̀yin wèrè kan sọ pé kí ló special ń bẹ. Ìmélòó pálí ò tó gbé dání ìlú mélòó ló wọ̀ lọ́fẹ̀ẹ́. 186 countries ní pálí bí wọ̀ lọ́fẹ̀ẹ́. Ẹ̀yin wèrè kan wá lanu. God bless the king. God bless the king of England. God bless England. Ẹ̀yin wèrè kan wá lanu sọ wípé tó dẹ̀ jẹ́ pé tó bá máa gba pálí, tó bá máa lọ sírú àwọn ìlú yẹn, àwọn tí wọ́n Ọlọ́run ti kẹ́ bí àwọn tó lè sáré ṣe báyìí gba visa. Ìwọ tó jẹ́ pé àti rí visa kó tonú gbàgbọ́n ẹ̀mí ẹ̀ máa bọ̀ wá máa bá wọn sọ pé kí ló wà nílùú òyìnbó. Ó jẹ́ ya jára ẹ̀ kó mọ bọ́ọ̀lù ó ṣe máa gbálé gbàtà tọ́lọ́run bá ṣàánú ẹ̀. Ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yàn. Ẹ káalẹ́. Ní pásítọ̀ kọ̀ọ̀kan kì í ṣe gbogbo yín o. Ń tẹ́ ẹ máa jẹ kò jẹ́ kẹ́ gbọ́n. Pàápàá èyí tẹ́ wà lórí platform mi tẹ́ ń sọ pé irọ́ ni àti Yinka, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ọmọlẹ́yìn Kristi kò gbúdọ̀ ṣojo. Lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ ní Ekuru àbí Eruku, tẹ́ ẹ gbọ́ ọmọ Bùkọ́lá Ọdẹ́yẹmí yẹn tó ní ìyàwó gọ́vnà sọ wípé kò sí nǹkan tó jọ ọ́. Ṣé ti gbọ́? Tẹ́ pé ọmọ yẹn ló wá bọ́ta tó wá ní láíláí pé wrong information náà fún ìyàwó gọ́vnà. Wọ́n ní ẹ̀gbin téèyàn ò bá mọ̀ kò kí ń pààyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors yìí in tí wọ́n máa jẹ ni wọ́n ń wá. Ìwọ ni kó má jẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ ṣètùtù fún ilẹ̀. Ẹni tó jì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n. Tí plane bá ní mishap
tó fẹ́ evacuate ẹ jẹ́ kí n sọ bó ṣe máa evacuate fún yín wọ́n máa ń kọ́kọ́ evacuate àwọn wọ́n máa start pẹ̀lú àwọn able bodied àwọn tó jẹ́ pé wọn ò ní problem àwọn tó jẹ́ wípé wọ́n lè sáré àwọn tí wọ́n wà reduce the mobility àwọn tó wà okay ní àwọn cabin crew máa kọ́kọ́ evacuate nítorí pé àwọn yẹn lè help wọn tó bá evacuate àwọn tí wọ́n máa gbé last ni àwọn bóyá tó wà lórí wheelchair tó wà lórí stretcher nǹkankan reason dẹ̀ ni wípé torí àwọn tó ń lọ kí flow lè wà torí tó bá kọ́kọ́ gbé wọn wọ́n lè block àwọn other so máa kọ́kọ́ jẹ́ kí àwọn tó wà able body kọ́kọ́ bọ́ta kó tó gbé àwọn tó sick bọ́ta bí evacuation procedure yẹn ṣe jẹ́ nìyẹn tó túmọ̀ sí wípé tó bá wà vulnerable o lè ṣì máa lọ sí church nísìn but when you are vulnerable the vulnerable ones ẹ má gbọ́ nǹkan táwọn pastors yín sọ torí pé tí ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà ọlọ́run tẹ lọ ń bá nínú church kò síbi tẹ́ ẹ̀ ti lè rí ọlọ́run ẹ rí ọlọ́run nínú church ọlọ́run wà everywhere ara ẹ ló gbé lọ sí church fúnra ẹ táwọn ọ̀jọ̀gbọ́n bá máa sọ̀rọ̀ nísìn àwọn tó máa ronú tó hàn kí wà bias ó yẹ kó sọ wípé ṣebí ọlọ́run làwọn tó wà nínú church ṣe lọ́sìn kí ló dé tí ọlọ́run ò ṣe stop àwọn bandit kó ṣí ojú wọn kúrò ńbẹ̀ kó má lè wọnú church yẹn nígbà tó pé ọlọ́run náà sì for you to know wípé gbogbo nǹkan lọ́lọ́run máa ṣe bọ̀ èyí tí ò ní ṣe ló pọ̀ so jẹ́ kí n sọ fún ẹ tó yóò bá sí alternative àbí tó mọ̀ tẹ́lẹ̀ ó ṣeé ṣe bọ̀ nísì o ti mọ̀ alternative dẹ̀ wà tó o bá lọ síbi tí ò yẹ kó o lọ tó claim pé o lọ sọ náà tó bá pa ọ̀tá ẹ̀ wọ́n pa ẹ́ gbé so ó better gbogbo ẹ̀yin vulnerable ones àwọn arúgbó àwọn tí wọ́n ń lo àwọn vulnerable ones mo fi pé for now stay away from church ọ̀pọ̀lọpọ̀ yìí lè máa sọ pé Lagos is safe no nítorí pé nígbà tí wọ́n máa lọ bá wọn ní eruku ní Kwara wọn ò sọ fún wọn kó tó wá ìjọ tó bá máa wọlé Ọlọ́run má jẹ́ ká ríru wọn bí olè lóru náà máa wọlé whatever you are doing in life consider your safety and do your risk assessment. You cannot, in terms of everything, even if you cannot remove the risk totally, you can reduce the risk. Means of reducing the risk, stop going to church. Ìwọ tó bá wà vulnerable. Who are the vulnerable ones? The pregnant women. Àwọn elderly, older adults. Àwọn tó ń lo igi, tó ń lo ọ̀pá. Àwọn pregnant women. Àwọn ọmọdé. Àwọn tó ní medical challenges or medical problems, àwọn tí wọ́n ní reduced mobility, àwọn tó ní disability, àwọn tó wà lórí wheelchair. For now, stay away from churches, from social gatherings. And for the rest of you, anywhere you find yourself, number one, find out the escape route. Gbogbo bíkíbi o lọ báyọ̀ ṣe nǹkan nínú hall o, tó bá ti kọ́kọ́ wọnú hall yẹn, kọ́kọ́ wo àwọn exits. Look for the exit tó wà nínú hall yẹn. Look for the escape route tó wà nínú hall yẹn. Bọ́ síta kó wò pé tó bá bọ́ta from exit, if anything happens, níbo lo lè ságbà nǹkan fúnra rẹ̀. Do your risk assessment very well anywhere you find yourself and minimize the way you go to parties, social gathering. For now, stop. Ẹ̀yin tẹ́ wà vulnerable, don't go to church for now. Ìyẹn o sórí alternative wà. Lára risk assessment tó máa ṣe ni pé alternative wà. You don't have to go to church to pray. Ìjẹ́ o lè pray nílé? Yes, o lè pray nílé. Ìjẹ́ o lè gbọ́ music nílé? Yes, o lè gbọ́ music nílé. Ìjẹ́ o lè create social gathering nílé? Tó bá ní àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń kóra yín pọ̀, ẹ lè fúnra yín pick ẹnìkan, appoint ẹnìkan, kókó gbogbo yín pọ̀ kẹ́dẹ̀ ní fellowship nínú ilé. Now, àwọn kan sọ wípé that cannot stop anything from happening, but that yẹn lásán ó ti reduce the risk by not going to church as a vulnerable person. Ó ti reduce risk. Tó bá wà nínú ilé, as much as ó wà risky wọ́n lè wá bẹ́ẹ̀ nínú ilé, but you can as well do your risk assessment whilst tó ṣe wà nínú ilé ẹ, ó lè reduce the risk. How do you reduce risk nínú ilé ẹ? Now, henceforth, ẹni tó bá fẹ́ wá ẹ wá must tell you pé wọ́n ń bọ̀ wá bá ẹ nílé. They must not come ní odd hours, ní time tílẹ̀ ti ṣú. Wọ́n láti wá lójúmọmọ, kọ́ dẹ̀ lọ lójúmọmọ. Tó bá dẹ̀ máa wá sílé ẹ, wọn ò gbúdọ̀ wá sílé ẹ unannounced. Torí wípé tó bá wá sílé ẹ unannounced, the way it is now, people can get somebody on the road, kọ́ dẹ̀ lead wọn sílé ẹ pẹ̀lú nǹkan,
Kode wa kolekun. So that is why even people you know don't just open doors for them randomly. They must tell you they are coming. Or then láti mọ̀ pé wọ́n ń bọ̀. And every time you are in your house alone, make sure you lock your door. Don't open the door for pé momola jagbaja. No. Anywhere tó bá ti kolekun tí wọ́n ti sọ fún ẹ tẹ́lẹ̀. Think about safety. Put safety in your head. You understand? Think about safety. For now, for those of you that were vulnerable, don't go to church. Do not go to church. Ẹ̀yin elderly, ẹ̀yin tẹ́ ń lo igi, gbogbo ẹ̀yin tẹ́ léyàn nílùú òyìnbó, ẹ sọ fáwọn èèyàn yín, no church for now. Ẹ̀yin tẹ́ lọ́mọ méjì mẹ́ta, má kó ọmọ ẹ lọ sí church. No children, ẹ má kó ọmọ yín lọ sí church. Nísìnyí. Ẹ má kó àwọn ọmọ yín lọ sí church nísìnyí. Ẹ má fi ọmọ yín sọ́dọ̀ neighbor pé kó bá yín tọ́jú wọn. Nísìnyí. Ẹ má rán àwọn ọmọ yín níṣẹ́ anyhow. I know, Anthony Alale, you will say bullshit because you are a pastor. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ pastor sí ara ń ta yín, ara ní yín bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kò sí tó kàn yín. Any sensible pastor now should be telling the elderly tó wà nínú church wọn pé màmá ẹ má wá sí church mọ́. Ẹ má gbàdúrà nílé. Oh yeah, sensible pastors now should be telling the people with disability, pregnant women, tó wà nínú church yín sí pé for now, pending the time tí ìjọba máa wá nǹkan ṣe sí ọkìnní kan, ẹ má wá sí church mọ́, ẹ má jókòó lé. Any sensible person now, any sensible pastor tí ó wà selfish nsìn, ó yẹ kó máa sọ fáwọn vulnerable people. I'm not saying all. I'm talking about vulnerable people. Who are the vulnerable people? The pregnant women, the elderly, àwọn tó ń lo igi, àwọn tó ní medical problems, àwọn ọmọdé, those are the vulnerable. Tó yẹ kí àwọn pastors máa announce nsìn wípé tó bá jẹ́ mẹ́ta náà tí ń wá tẹ́lẹ̀ kó máa wá lẹ́ẹ̀kan. And even church service nísìn ó yẹ kí kó wà minimal. Ẹni tó bá ti ń ṣe ẹ̀sìn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ nsìn ó yẹ kó reduce ẹ̀. Nísìn timing Church of England 1 hour ni ẹ mọ̀ pé kò save. Why tẹ́ ṣe ń pẹ́ nínú church? Why ìṣòru nísìn? Why ìṣòru? Why tẹ́ ṣe ń lo 3 hours? They máa lo 3 hours láti put people's life at risk nísìn. Mo wá sọ wọn kan sọ pé ọmọlẹ́yìn Kristi lọ sí kó ẹrù ẹ lọ sí north kó lọ ṣọmọlẹ́yìn Kristi bẹ́ẹ̀. At the end of the day, nígbà tí àwọn tó wà ní church yẹn sáré nsìn, ẹ wò ya arúgbó yẹn bó ṣe wà helpless. Kò sẹ́ni tó lè fún wa ní story nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yẹn. Gbogbo àwọn èèyàn sá, ìyá yẹn kàn rìn kẹ́kẹ́kẹ́kẹ́ because kò lágbára láti sá. And for those of you that were on medication, stay away from church now. Because at times, side effect medication nígbà míì, tó bá rí nǹkan jaya, ó lè wà catatonic. Ìgbà míì tó bá rí nǹkan jaya, ó kàn lè wà perplexed. Tó bá rí nǹkan jaya, òyì lè kọ́ ẹ. So if you know you're on strong medication now, stay away from church. You are part of vulnerable people. You're part of vulnerable people. So I haven't said all should stay away from church. Only the vulnerable ones should stay away from church and social gatherings for now. Ẹ̀yin tẹ́ wà nínú ilé náà. And please, safety, ẹ wà safety conscious. Ẹ má jẹ́ kó wá yín wálé lóru mọ́. Ẹni tó bá ti rí for a very long time. Má jẹ́ kó kọ̀ wá sínú ilé ẹ kó sọ pé òun fẹ́ wá sùn ilé ẹ. Because mọ bí tó ti lọ tọwọ́ bọ̀, mọ bí tó ti ń bọ̀, mọ àwọn tó ń tẹ̀lé. So ẹni tó ti rí tó lè fìdí ẹ̀ múlẹ̀, má jẹ́ kó kọ̀ wá sílé ẹ kó wá sùn ilé ẹ. Ẹni tó bá ń bọ̀ nílé ẹ, mọ̀ ń pa ẹ̀. Má jẹ́ kí èèyàn kọ̀ dédé sọ pé mò ń yà níbì kan. Ayé mo wá sérí ayé mo wá ní kí n yàwó yín. Ayé yẹn ti kọjá ń sìn. Stop that. Stop that. You have to má jẹ́ mo kàn yàwó yín wá kọlẹ̀ kó wọlé. No, ayé yẹn ti kọjá because you don't know ẹni tó ń lead ẹ bọ̀. Please. Ẹ̀yin tẹ́ ní ìyálà bro, èmi ti sọ fún màmá tèmi lẹ́nìí.
màmá mi ò tiẹ̀ kò tiẹ̀ ń lọ sí church náà mo lẹ́gbọ̀n màmá tẹ́ pé mo ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn mo pè wọ́n náà wà lórí òkè kí náà ń wá káàkiri. This is not the time for that. Kò síbi tí Ọlọ́run ò sí, alternative wà. Tó o bá lọ sí church ẹni tí bá ṣẹlẹ̀ sí ẹ, you are on your own. It has nothing to do with God. Because o lọ sí church lọ sí Ọlọ́run kò ní kọ́ Ọlọ́run má jẹ́ Ọlọ́run. O gbàdúrà nínú ilé ẹ kò yí Ọlọ́run nípò padà. Kò síbi tó ti stay ó ní méjì àbí mẹ́ta ìwọ àtàwọn ọmọ ẹ ti di méjì àti mẹ́ta tó kọ́ ẹ kẹ́ gbàdúrà nínú ilé yín. Má kó àwọn ọmọ ọlọ́mọ lọ sí church because if anything happens you can know o lè máa du ọmọ ẹ kó máa du ara ẹ. O lè máa du ẹ̀mí ara ẹ kó máa du ọmọ ẹ. Bẹ́ẹ̀ wọ́n ṣe party ọmọ mi lọ. Stop it for now. Stop it for now. And for those of you, they ma run but Father Christmas. They ma ṣe Father Christmas. Mo lérò pé ẹ ti put in safety precautions in place. Mo lérò pé ẹ ti ṣe risk assessment yín àti safety kini yín dáadáa. For ẹ̀yin oní Father Christmas. Mo lérò wípé ẹ ti put everything. Mo lérò pé ma consider pé ambulance wà lórí ìdúró. Àwọn paramedics kó wà lórí ìdúró because anytime emergency can happen. Mo lérò pé mọ̀ pé ambulance máa wà lórí ìdúró, paramedics máa wà lórí ìdúró. Mo lérò pé mọ̀ pé máa ní àwọn safety officers lórí ìdúró, àwọn first aid officers lórí ìdúró. Ẹ̀yin tẹ́ máa ṣe Father Christmas. Mo lérò pé mọ̀ bẹ́ẹ̀. Mo lérò pé máa ní escape route, exit route. Ẹ máa ní fire equipment lórí ìdúró. Because ọmọ kan tí nǹkan kan ṣe mọ̀ pé electric whatever ló ṣọ̀kì ṣe fire and safety equipment. Mo lérò pé mọ̀ pé máa ní lórí ìdúró. Tẹ́ ẹ̀ bá ní kí ìjọba máa gbọ́n sí àwọn nǹkan tó yẹ kó put in place nìyẹn. Kẹ́ anybody tó ṣe anything kó tó gádẹ ọmọ kọ̀ọ̀kan síbi kọ̀ọ̀kan for any Father Christmas or Mother Christmas. Àwọn nǹkan tó yẹ kí ìjọba máa béèrè nìyẹn. Safety equipment, ambulance, paramedics, firefighting equipment, first aid. Ṣó ti wà lórí ìdúró. Oxygen bottles gbogbo ẹ̀ ṣó ti wà lórí ìdúró. Ṣé wọ́n dẹ̀ máa demarcate bí tó máa gbé firefighting equipment sí àti àwọn medical equipment ṣó ti wà lórí ìdúró. Ṣé àwọn medical ṣé àwọn first aid ṣó máa wà ń bẹ̀ fún gbogbo yẹn torí anything can happen. Security ṣó ti wà lórí ìdúró. Exit routes. Ṣé àwọn safety officers ṣé wọ́n ti lọ check ibi tí wọ́n ti fẹ́ ṣe Father Christmas, Mother Christmas. Ṣé wọ́n ti carry out checks in bẹ̀. Ṣé wọ́n ti lọ wò ṣé wọ́n ti certify ẹ̀ wípé ó wà safe fáwọn ọmọ. Ṣé wọ́n ní capacity iye àwọn ọmọ tó fẹ́ gbà. Those are the things tó yẹ kí àwọn ìjọba fojú sí for safety. Ọmọ wa ò ní kúkú òjijì o. Please, Nigeria is not safe again. Nigeria is not safe again. Tẹ́ ẹ̀ kọ síbí báyìí. Àwọn nǹkan tí mo sọ lẹ́yìn. Tí àwọn pastor bá decide láti máa sọ pé you vulnerable people, please stay away. Ẹ̀yin ẹ lo ọpọlọ yín. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ lo orí yín. And for those of you mothers that will take your children to see Father or Mother Christmas, make sure wípé gbogbo àwọn nǹkan equipment tí mo kà yìí ó wà in place kó o tó lọ sanwó Father Christmas àbí Mother Christmas ìfọ́mọ ẹ. Make sure wípé paramedics, make sure wípé ambulance, make sure wípé safety officer, first aid officer, make sure wípé security, make sure wípé wọ́n ti lọ in fact tó bá lọ access ibi tí wọ́n ti fẹ́ ṣe kó make it public káwọn èèyàn rí kó tó lọ sanwó Mother Christmas àti Father Christmas ìfọ́mọ ẹ. Ìlú ti lé o, ìwọ̀nba ní kẹ́ káwọn ọmọ lọ́mọ ẹlòmíà kó mẹ́rin á ní Father Christmas bá ní kẹ́ ká ẹ ṣe Father Christmas nínú ilé yín ẹ decorate ilé yín. For now, keep your children safe. Think about safety. Be safety conscious. Be security conscious. As much as you cannot remove risk, you can reduce risk. Start thinking about how to be safe. Tó bá ṣe Father Christmas, Mother Christmas, tó lọ sí church lọ́dún yìí, please. O lè lọ next year. Àwọn bí táwọn
àwọn èèyàn burúkú yẹn máa ń target ni mo sọ fún yín. So keep your children and your family away. Because now gbogbo èyí tó jẹ́ pé 24 àti 31st ni aim yín láti lọ sí church. Be very careful. You can as well pray in your house, in the corridor of your room. Be careful. And you only 24 and 31st. Be careful. Everywhere. Don't say Lagos is safe. Be careful. 24 and 31st, be careful. I have not heard anything. I haven't seen anything. But mo sọ fún yín bí àwọn èèyàn burúkú yẹn. So you have to plan ahead. Plan ahead. Open your mind. Open your eyes. Be conscious. Be safety conscious. Be security conscious. And always do your risk assessment anywhere you find yourself. So for those 3 events, Mother Christmas and Father Christmas, mothers and fathers, ẹ jẹ́ kó rí yín pé be careful. 31st and 24, be careful. And all the vulnerable ones, be careful.